Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o, torí oríṣiríṣi fọ́nrán la rí. A sì ráwọn tí wọ́n ń pe Kàbísanra náà yìí pé Kàbísanra, in fact èyí tó ṣe yẹn a sì rẹ́ni tó ń bú wa náà, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wá rí àwọn kan wá ní ọ̀rọ̀ bàbá wa Mudir àti mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ìbádá kó má dá sí oníkálukú ṣáà ń sọ tiẹ̀. Àkọ́kọ́ èmi ò dá sọ̀rọ̀ bàbá Mudiru àti mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ òun ni ó kan èmi, so kò sí tó kàn mí pẹ̀lú èèyàn kankan lẹ́yìn yẹn mọ́. Wá rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ pé kí ká má dá sí yẹn. Àkọ́kọ́ kì í ṣe péèjì bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ òun ni ọ̀rọ̀ yẹn ti jáde. Tẹ́ bá wo ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde, ọ̀dọ̀ ọmọ kan ọmọ àbí ìpàbẹ́ kan tí wọ́n ń pè ní Sábónyárò, ọmọ yẹn ni ló ń gé àwọn fọ́nrán yẹn. Àmọ́ bó ṣe ń gé in tí a wá challenge ẹ̀ láti àná àrí kó fèsì. Kí ni challenge yẹn ni pé kó bá wa gbé full video nígbà tí mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ tán. Kí ni ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kó gbé jáde. Kò tó bẹ́ẹ̀ láti gbé jáde torí pé bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ń ṣe ní àbùkù. Báwo lẹ ṣe máa pé odindi ìmọ̀ọ́mù inú ìlú ẹ wá ń pè sáàárín? Ṣé ohun tẹ́ ẹ wá ṣe ń bẹ̀ nìyẹn? Àwọn ọ̀rọ̀ inú ilé ẹ fẹ́ fi tàbùkù bá ẹ nìyẹn. Ìmọ̀ọ́mù ìlú la pè wọ́n náà. Bẹ́yìn náà ṣe ń jẹ́ olórí ní Mọ́ríkàs. Ẹ jẹ́ a fi àbùkù sílẹ̀ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Ayé àtijọ́ ni àwọn bàbá wa ń sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ ayé àtijọ́ ni o. Ayé àtijọ́ ni o. Torí pé àsìkò yìí o gbọ́dọ̀ sọ tinú ẹ. Àwọn tó ti fa Islam sẹ́yìn látijọ́ nìyẹn. Ṣéwù wá nílé correct pé ṣéwù ń tẹ́ ń ṣe yòókù díẹ̀ káàtó. Now nígbà tí wọ́n ní tọ́líà jáde síta ń bí ẹ̀rí tí ìmọ̀ọ́mù ya jókòó wọn nígbà tí wọ́n ìmọ̀ọ́mù ìlú ẹ ṣe máa pè wọ́n bẹ́ẹ̀ tọ́líà jáde síta ń bí ó kù díẹ̀ káàtó náà ọwọ́ díẹ̀ lára ń fẹ́. Déédéé bẹ́ẹ̀ bá ṣe lè pọ́n ìmọ̀ọ́mù Ìlọrin lé òun lẹ ṣe gbọ́dọ̀ pọ́n mọ́ọ̀mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ lé. Déédéé bẹ́ẹ̀ bá ṣe lè pọ́n ìmọ̀ọ́mù Ọ̀fà lé lẹ ṣe gbọ́dọ̀ pọ́n ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lé. Déédéé bẹ́ẹ̀ bá ṣe lè pọ́n ìmọ̀ọ́mù Ọ̀yọ́ lé, pọ́n ìmọ̀ọ́mù Ìbàdàn lé, pọ́n ìmọ̀ọ́mù Ẹ̀gbá lé lẹ ṣe gbọ́dọ̀ pọ́n ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lé. Ẹ gbàgbé age bíi tẹ̀ ti bọ́ bíi bó ẹ jẹ́ àgbàgbé náà èèyàn tó ti lé 40 years ìlú ló ń darí náà. Ẹ fẹ́ fi wé ẹni tó ń darí inú skul ni èèyàn ń darí ìlú. Ẹ wá ń pè tọ́líà bọ́ síta ń bí ẹ tún wá ní ọmọ àparò. Ẹ wá ń sọ pé káwa ọmọ ìmọ̀ọ́mù ká má jáde àmọ́ àwọn ọmọ tí yín lè máa ṣẹnu wọ́ṣọwọ́ṣọ sí mọ́ọ̀mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ lára. Now ẹ ń pè èèyàn lọ́mọ ẹ ń pè odindi ṣífù ìmọ̀ọ́mù inú ìlú lọ́mọ àparò. Ohun tó bá ti mú tọ́mọ Ìlọrin pé odindi ṣífù ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní ọmọ àparò definitely ìmọ̀ọ́mù Ìlọrin àparò ni wọ́n. Tó o bá ti jọ́mọ Ìlọrin o tó o pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́mọ àparò ìmọ̀ọ́mù Ìlọrin ló ń bá wí. Bó o bá jọ́mọ Ẹ̀gbá tó o pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́mọ àparò ìmọ̀ọ́mù Ẹ̀gbá ló ń bá wí. Bó o bá jọ́mọ Ọ̀yọ́ tó o pè mọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́mọ àparò ìmọ̀ọ́mù Ọ̀yọ́ ló ń bá wí. Bó o bá jọ́mọ Èkó tó o pè mọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́mọ àparò ìmọ̀ọ́mù Èkó ló ń bá wí. Bí ìlú yòówù kó ti wá tó o bá ti fi lè pe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lọ́mọ àparò definitely ìmọ̀ọ́mù inú ìlú ẹ ló ń bá wí. Mo wá rí àwọn àgùntàn torí àgùntàn la máa pe àwọn ọmọ eléyìí torí pé bàbá wọn lánàá Mufuty lánàá nílùú Ògbómọ̀ṣọ́ bàbá náà gbà fún ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tán yanyan ni. Àmọ́ wá ó ń ṣe ní láàánú lónìí pé àwọn ọmọ wọn kódà èyí tí wọ́n fi jẹ Mufuty a rí gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tí wọ́n ń ṣe lórí social media. Sí àwọn igun tí ọ̀rọ̀ náà kàn dáadáa pàápàá jùlọ àwọn tí wọ́n ń fẹnu yàkàyàkà Markaz tí wọ́n ń sọ̀rọ̀ òdì síbi tí ò yẹ kí wọ́n sọ̀rọ̀ òdì sí. Gbogbo wa tẹ́ ń wò yìí sakattu anil ijabati la li ajzin walakin al muhabbata ahrasatni wa qadiri lasta tajhalu walakin
wàfáyí bá àní lákàbẹ́yì àgábùnì. Tí kéwú bá yí ọ dáadáa dédé tí mo ra wíhun lọ tú àtẹnìkíní yín àtẹnìkejì yín àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ onígbọ̀wọ́ yín ẹ lọ tú dáadáa. Ẹ má jẹ́ á tú ọ̀rọ̀ sílẹ̀ o, tó tá a bá tú ọ̀rọ̀ sílẹ̀ tẹ́nìkan bá wò sùsùn tó jẹ́ ẹrú nínú ilé tó wá ní ẹbí abẹ́rẹ́ sí máa kà àwọn ẹrú wọ́n kà ń tọ́pọ̀ o. Torí náà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí gbogbo ohun tí ìjà sọ yìí kínkínní tó ṣẹ́kù sára rẹ̀ ń kọ́mọdé tí wọ́n fàya. Wassalamu alaikum. tí wọ́n fi ń tàbùkù bá odindi chief ìmọ̀ọ́mù nílùú yín nítorí selfish interest ti yín. ṣé ẹ sì sọ pé lẹ́yìn náà Mufuty ni nílùú Ọ̀yọ́ lórí selfish interest ti yín. àwọn ń tàbùkù bá odindi chief ìmọ̀ọ́mù nílùú yín ẹ wá tún wá ń kí wọn lẹ́yìn ẹ wá ní àwa ti Mọ̀ríkàs inú Mọ̀ríkàs àti ìlú yín ìwo ló tóbi jù wẹ́ẹ́ ná ọmọ àlè gbogbo yín torí pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ nìkan lẹni tó dìde níjọ́ tí wọ́n sọ wípé ìlú Ògbómọ̀ṣọ́ ò sí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Ìlọrin ò sí nílẹ̀ Yorùbá. ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ló ní irọ́ o ìlú tiwa ilẹ̀ Yorùbá ni. ààrí kankan nú ẹ̀yìn ajá yìí kẹ́ ẹ jáde ńgbà náà ẹ máa wá fojú kékeré wo ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni tó bá ń fojú àbùkù wò mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ tó ń fojú kékeré wò mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run gbogbo ọmọ tí inú ò ní débi gíga láyé. gbogbo ìwọ tó jábí amọ́ gbogbo ìwọ tó jẹ́ èèyàn tó wá ń fojú ẹ̀tẹ́ wo ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ tó ń fojú àbùkù wò tó ń fojú gbó kéré wò lágbára Ọlọ́run ọmọ tiẹ̀ náà ò ní dàgbà láéláé wọ́n kéré dọjọ́ alẹ́ ni. gbogbo ìwọ tó o bá ń fojú àbùkù wò mọ́mù Ògbómọ̀ṣọ́ wọn ọmọ tiẹ̀ náà ò ní ga ojú kan ni wọ́n wà ìwọ fúnra rẹ ò ní jẹ́ èèyàn ò sì ní jèrè ọmọ. torí pé àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé ó wà glaring náà ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ bá odindi ṣífù ìmọ̀ọ́mù ìlú sọ̀rọ̀ ẹ wá ní kó sẹ̀tì kámẹ́rà ẹgbẹ́ ń bíbo bàbá wa oníyàwó mẹ́ta Ọlọ́run níjó burú fún yín wọ́n ti jẹ́ kó yé oníkálukú náà ẹgbẹ́ ó da rọ́bìtọ̀ tá à ń sọ yìí sẹ́nìkan ṣo ló dá alẹ́ ni sẹ́nìkan ló dá rọ́bìtọ̀ alẹ́ ni only league of imams and alfas àgbáríjọpọ̀ àwọn ìmọ̀ọ́mù àti àwọn àfà ni wọ́n pè kì í ṣe ẹnìkan ẹ ṣe máa ẹsẹ ẹnìkan ẹ máa wá dá máìkì padà fẹ́ ẹnìkan yẹn máa wá fẹ́ tàbùkù bá ìmọ̀ọ́mù ìlú kan ẹ wà ní kan máa sọ̀rọ̀ ìyẹn ò tí ẹ̀ dùn wá tó bá jẹ́ pé àárín ara wọn ni wọ́n ti sọ ohun tó bá wù wọ́n náà lè ṣe láàárín ara wọn èèyàn lè ṣẹ̀ láàárín ara wọn kì í ṣe kẹ́ ẹ wá sẹ́ẹ̀tì kámẹ́rà náà ẹ̀yin ọmọ àgùntàn Agége ẹ bá Sábónyárò tó ń post kìíní yẹn tó ń gé tó ń pe ìmọ̀ọ́mù ìlú wẹ́ẹ́ná ìlú yòówù kó ti wá bí mo ṣe ń wo Ìlọrin ni ó jẹ́ definitely ìmọ̀ọ́mù Ìlọrin àparò ni wọ́n gbogbo ẹnu lèmi lè fi sọ torí ẹni tó bá ti pe ìmọ̀ọ́mù ìlú ẹ nílùú láparò ó ti pe ìmọ̀ọ́mù ìlú ẹ láparò in tó bá ti lè mú ẹ tó lè lanu pé àparò ni mọ́ọ̀mù ìlú onílùú o definitely ó ti pè mọ́ọ̀mù inú ìlú ẹ láparò àmọ́ ọ̀rọ̀ tí gbogbo yín ò lè dùn mí àṣàsí ló ń ṣe yín ìkóńdẹ ló ti kó wọnú ọpọlọ yín ìkóńdẹ àti àdó ló kó wọnú ọpọlọ yín ó ní ò jẹ́ kẹ́ ẹ mọ tẹ́ ẹ fẹ́ ṣe mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ pé kò yẹ kí mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ kí wọ́n lọ síbẹ̀ kí ló dé tọ̀ ní lọ bẹ̀ leagues of imams and alfas ìmọ̀ọ́mù ti ṣe leagues of imams and alfas kó tó di pé wọ́n di ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ rárá ni kì í ṣe pé gbà tán di ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ìwọ tó bá mọ̀ tán lọ wá tọ̀ dáadáa gbogbo ẹ̀yin àgùntàn tẹ́ ń jáde yìí gbogbo ẹ̀yin ọmọ àparò ọmọ ẹyẹ tẹ́ ń jáde yìí torí bàbá yín làparò kì í ṣe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tẹ́ wá ń fọ́n jáde bí ẹmọ ẹyẹ yìí ẹ̀yin ò ṣe ní kí Sábónyárò yẹn kó gbé fún fídíò yẹn jáde kó lè gbé jáde wọn ò bí ìyá ńlá ìyá ẹ̀ rí wọn ò bí bàbá ńlá kú bàbá bí bàbá wọn ṣe lẹ́nu tó wọn ò bí ire kó gbé jáde wọn ò bí ire nì so ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ti wà nínú rọ́bìtà kó tó di wípé wọ́n di ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ so tí wọ́n bá wá ń sọ̀rọ̀ ìyẹn ò túmọ̀ sí pé ẹṣẹ́ máa ní wọn ní lọ bẹ̀ kí ló dé tán ní lọ bẹ̀ wọ́n máa lọ kì í ṣe pé wọn ò ní lọ
ìyìn tó wà nínú rẹ́ọ́bítọ̀ yẹn ni kẹ́ ẹ ní kọ́ change. Nígbà tí láyé bàbá wa Ṣọ́wàrà ṣé èèyàn kan lè máa ti máìkì sọ́dọ̀ ẹnìkan ni. Oníkálukú ló ní ráǹkì tiẹ̀ náà. Ráǹkì ìmọ̀ọ́mù pé ìmọ̀ jẹ́ mọ̀ọ́mù ìlú ni bàbá wa ní ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wa ṣe ń bẹ̀. Ẹ sì máa sọ pé ẹnìkan ẹ máa wá dá máìkì padà sọ́dọ̀ ọkọ̀ gbogbo yín kéwu ni. Tó débi di pé ẹ wà ń tàbùkù bá ẹnìkan ẹ máa wá sọ pé kọ́ máa sọ̀rọ̀. Àwọn kò sí tó kọ̀ wá o tí àwọn ọmọ ẹ sọ fún wọn kò sí tó kọ̀ mí bàbá Mùdírù bàbá gbogbo wa ni wọ́n. Bákan náà ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá gbogbo wa ni wọ́n. Ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá gbogbo every fucking person ní bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi jẹ́ bàbá fún gbogbo yín. Ó wá fẹ́ máa wá tàbùkù bá ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ó wá expect káwọn ọmọ ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ká máa wá pọ́n àáfà tiẹ̀ lé ta la àáfà ẹ̀ ta ni wọ́n bí iyù wọn bó ti wù kọ́ dàgbà tó kí n tèmi wọ́n dàgbà sápò ara wọn ni nàá èèyàn á máa tàbùkù bá àáfà tèmi ẹ mọ̀ àìtí àbẹ́ẹ̀bù o ẹ jẹ́ ká fi mọ́ síbẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká fi mọ́ síbẹ̀ kẹ má jẹ́ aṣọ ohun tí ò yẹ ká sọ torí yóò dùn yín mo sì mọ̀ pé ẹ mọ̀ ọ́ jáde gan ẹ kọ̀ fọ́n jáde bí ewúrẹ́ ni kò sí ìtó kàn wá ẹ fọ́n jáde bí ewúrẹ́ ni kò sí ìtó kàn àwa ibi tápọ̀nlé bá wà ẹ jẹ́ afápọ̀nlé síbẹ̀ tí ẹ bá ní fàpọ̀nlé síbẹ̀ ẹ fibẹ̀ yẹn lẹ̀ ẹ wá ń pè mọ́ọ̀mù lù lápárò ẹ ní gbádùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ìmọ̀ọ̀mù lù yín ni ó yà pàrò gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ pátápátá ìmọ̀ọ̀mù sì ti fún yín lésì. ẹ kàn mọ̀ wípé ẹ mọ̀ dáadáa o ẹ máa ronú pé ààyè tí mo dúró sí ẹ̀yin náà nírú ẹ̀ ń lù yín dédé irú ọfà tẹ́ ẹ bá lè ta sáwọn tó wà nírú ààyè nílùú yín náà ni ẹ máa ta mọ́ mi. ìtẹ́nu rẹ̀ ọ̀bá gbà sẹ́ni tó wà nírú ààyè yìí lù yín má lanu sọ fún mi béèyàn ọba tiẹ̀ wá búyàn ṣe bó tiẹ̀ wá wo ara rẹ̀ náà wò nígbà tó yàn ní àmọ́ bí ó ti rí PhD òun ò sì ní first degree kò ní first degree fa ọmọ secondary school ó ní sanawi secondary school ní sanawi fa. wọ́n ti ní déédéé àṣàsí tó bá lè ṣàṣìmọ̀ ọmọ òlú ẹni kó o rò sí mi kábà nítorí wàláhì tàlá ìsúnmọ́bìlà béèyàn kan bá dọ̀dọ̀kúdọ̀wò yóò kù ẹ gbàgbé ọ̀rọ̀ pé kíní kan ọ̀rọ̀ yẹn kọ́ o gbàgbé o kàbí sanra èmi mò ń sọ̀rọ̀ yìí o gbàgbé ó kú ò ní kéré mi ká ṣe kíní kan ó ti kú ayé àtijọ́ la wà yẹn o ayé ìsìn aláyé bó bá ṣe jù wá là á jù fún ẹ padà o ẹ ṣe máa ní kí mọ́ọ̀mù ó dá èmi ò ní tèmi o èmi ò kàbí sanra o ẹni méjì lèmi gbà wípé Mufuty tèmi lè máa recognize as a Mufuty ẹni àkọ́kọ́ òun ni bàbá wa Sheikh Farouk Oníkíjìpá Mufuty DR torí pé bàbá yìí bàbá dáadáa ni wọ́n ẹ wo ohun tí wọ́n sọ ní àná ní Ìlọrin. problem tí London ní ìmọ̀ wí gbogbo gbà níjọ àbátì lọ ṣiṣẹ́ lórí ẹ̀ Ìlọrin ò lè dàgbà jù bó ṣe wà yìí lọ. Pọ́blẹ́mù ta ní ni pé kọ́ jẹ́ èmi tí ọba ti jẹ́ mi kó wéṣù ló sì wéṣù. Ó lè má jẹ́ wọ̀nà. Kọ́ jẹ́ lómi. Sọ́pọ́tì lọ máa fún. Èyí táàrẹ̀ wá ní tó ju àwa lọ nìyẹn. Àwọn ti dàgbà ń bẹ̀. Ìlú wọn òun ní íńtírẹ́sì wọn. Kódà ẹni tọ́lọ̀ ń bá náà rólùn bí ọba gbádùn léèyàn. Kìí ṣe gbádùn tààrẹ̀ o. Kò balance inú mọ́ra kò níwà àwọn yíò wà rẹ̀ ìtí wá fẹ́ lò fún tó fẹ́ bá wọn dìmú nílùú lọ́kàn wọn ìpèsè ibi tó àyè tó wà ń wúlò fún wa ń bẹ wọ́n wà fún ní sọ́pọ́tì kọ́sá ti mẹ́jà bọ́ àwa níbi ìrísí èèyàn lá máa ń wò àyè tó wà ń kí kò gbádùn fa kókò ń bẹ tó bá gbádùn sẹ lẹ́nu mi tẹ ìpàdé kò sí tí ọba yìí ti dá wọn tí ẹnu wọn tọrọ tí wọn dàgbà ìlú ọmọ padà sẹ́yìn ni. ẹ rí i pé wọ́n mójútó iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́
bákan náà tẹ́ bá wá wo bàbá wa Mufuty tí wọ́n wà ní Ìwó, bàbá wa Mufuty ilẹ̀ Yorùbá ti wò. ẹbọ kan lẹ̀ bá lọ rè wá awo àbẹ́nìkan tí wọ́n ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ lẹ́bàá ní èyí ni wọ́n ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ ó ní ọ̀yẹ̀kọ́jẹ̀ máa ń mu Ọ̀yọ́ kábíyèsí Aláàfin iyì yín ó ní wípé bàbá yín látijọ́ tó ti ṣe àwọn ọmọ rẹ̀ lẹ́tí ń pe Yorùbá majority ọmọ rẹ̀ lónìí nílẹ̀ káàró òjìire mùsùlùmí ni wọ́n. so ibi tí ọmọ bá sì ń ṣe tí bàbá bá jó lórí ọmọ ọgbọ́dọ̀ mọ̀ bí ọmọ ìwà àwọn ọmọ Yorùbá original lónìí ìtọ́pọ̀jù nù wa mùsùlùmí ni wa kódà kan lẹ ẹlẹ́bọ mọ́ Christian wọn ò tí tó mùsùlùmí tí ń bẹ lẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá. tẹ́yìn náà bá wo tí bàbá yìí ṣe ń ṣe ẹ rí wípé àwọn náà wọn iṣẹ́ tí wọ́n ní kán ṣe ni wọ́n ń ṣe wọ́n ṣàbòsí. iṣẹ́ Mufuty ni pé báwo nílùú ò ṣe ní dàrú, báwo la ṣe ní yan èèyàn kan jẹ. iṣẹ́ yẹn ni bàbá wa tí wọ́n wà níwò tí wọ́n jẹ́ Mufuty ilẹ̀ Yorùbá ti wò tí wọ́n ń ṣe. Mufuty tẹ̀yìn yàn iṣẹ́ kí náà ṣe jàre, iṣẹ́ kí náà ṣe. àṣà mọ ohun tó ń wá ṣe nílé Ògbómọ̀ṣọ́ a sì mọ ohun tó ń ṣe lábẹ́lẹ̀. Ọlọ́run ni ò gbà fún wọn náà. ẹ wá ní ká máa wá recognize yẹn. Mufuty táwa gbà fún nílẹ̀ Yorùbá tí gbogbo àwọn ọ̀dọ́ sì gbà fún òun ni bàbá wa Sheikh Farouk Oníkíjìpá àti bàbá wa Mufuty ilẹ̀ Yorùbá tí wọ́n wà níwò. àwọn Mufuty táwa gbà fún nìyẹn. ìwọ tó mọ Mufuty tí wọ́n gbà fún, Mufuty táwa mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run nù, Mufuty táwa ń rí lójoojúmọ́ tá a mọ̀ pé lóòótọ́ Mufuty yìí wọ́n ń ṣiṣẹ́, kì í ṣe Mufuty tó máa fọ̀kásì déètì ọjọ́ oṣù Ramadan sílẹ̀. àwọn yẹn kọ́ dà ń pè Mufuty. àwọn Mufuty ni ẹni tó já sí pé ń ṣiṣẹ́ ẹ̀sìn. wọ́n mú fatuwa wá kì í ṣe pé wọ́n fọpọ́ ọpọlọ orí ṣe. àwọn Mufuty ti wá nu tó o bá wá ń wá Mufuty tiẹ̀ ìwọ náà wá Mufuty tiẹ̀ lọ síwájú. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ kò ní ṣàlàáfíà yín. ayé nífẹ̀ẹ́ yín o. ẹ ṣe rí ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kẹ́ẹ̀tì ẹ̀sọ̀ nǹkan lé lórí. ẹ fi wọ́n lẹ̀ a tó fún wọn. wàláhì tàláì súnmọ́ bíláì. gbogbo ẹ máa gbé kéwú ẹ máa mẹ́sẹ̀ kéwú kò kàn wá. ò bá lọ kéwú láti inú odò olè kò kàn wá. àwa á jẹ́ ẹ sí wòwò pẹ̀lú kéwú tó mọ̀. so kò jù bẹ́ẹ̀ lọ. so tó o bá fi àpọ́nlé tó o bá ti fún ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lápọ́nlé àwa náà ò ní yẹpẹrẹ àfáà rẹ o. tó o bá yẹpẹrẹ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ á yẹpẹrẹ àfáà rẹ o. mi ìfẹ́ mọ bá àfáà rẹ ṣe dàgbà tó mi ìfẹ́ mọ rúpò yòówù kó ní Nàìjíríà o kò kàn wá o. fàpọ́nlé fẹ́ni tápọ́nlé tọ́ sí kí wọ́n lè pọ́n àfáà tiẹ̀ náà lé. tó o bá yẹpẹrẹ àfáà láàfáà wọ́n ó yẹpẹrẹ àfáà rẹ wọ́n ó dọ̀tí àfáà rẹ ó padà wàá mọ̀ yìí pé ìkóńdẹ àti àdó ló ń jẹ́ ká àfáà rẹ ó sì sọ nígbà tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. gbogbo ẹni tẹ́ ń pé kàbí sọ́ra kò ní burú fún yín o. ìfẹ́ lẹ ní sí wa lẹ ṣe ń pè wá àmọ́ ẹ kìlọ̀ fún àwọn pípù yìí. ẹ lè máa dọ̀tí àfáà wa kẹ́rù pé ká pọ́n àfáà yín lé o. a lè pọ́n lé o. PhD holder doctor a máa wá fi kẹ́ máa máa fi yẹpẹrẹ kẹ́ máa wá fi èèyàn kan lásán yẹpẹrẹ nígbà o. àwọn ò ní gbà o. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa kò ní dàrú fún wa. kábísọ́ra diaspora ní nílẹ̀ ní ìlú Yorùbá kò ní bàjẹ́, Islam kò ní dàrú, rọ́bítọ̀ kò ní wó kò ní bàjẹ́. àmọ́ gbogbo ẹ̀yin bàbá wa nínú rọ́bítọ̀ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. ẹ ṣe bó ṣe yẹ kó ẹ ṣe. àwọn tó ta la nọmba 1 gan ta ni president gan. president ló láṣẹ àti máa sọ̀rọ̀ náà. ìwọ ni ká máa gbọ́rọ̀ sọ́ọ́ nìkan máa tọ́líà wọ́n bí tọ́líà lẹ́nu ìmọ̀ọ́mù òlu tọ́líà. ẹ jẹ́ ká jẹ́ pé ká fà pọ́nlé síbi àpọ́nlé wa o. gbogbo wa náà kọ́ la lọ ságége o. oníkálukú ló mọ bí ó ti lọ kéwù tiẹ̀ o. oníkálukú ló sì mọ ẹni tó gbà fún o. ẹni tèmi gbà fún ìwọ lè má gbà fún o. má dọ̀tí ẹni tí mo gbà fún o. kémi náà má dọ̀tí ẹni tí ìwọ náà gbà fún. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Assalamu alaikum.